Aláròyé máa wí o. Igi ni Sunday lọ kó, òkú rẹ̀ ni wọ́n bá lójú odò l'Adó-Èkìtì. Ìbànújẹ́ ló jẹ́ fún àwọn mọ̀lẹ́bí ọkùnrin ẹni ọdún 23 kan Sunday tó ń gbé ní àdúgbò Bàṣírí nílùú Adó-Èkìtì pẹ̀lú bí wọ́n ti ṣàdédé bá òkú rẹ̀ lójú omi ńlá kan ní àdúgbò náà lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 24 oṣù yìí. Ọkùnrin náà tí wọ́n ń pè ní Sunday tí gbogbo èèyàn mọ̀ ní àdúgbò náà jẹ́ gbajúgbajà òṣìṣẹ́ iléeṣẹ́ igi kan tí wọ́n ń la igi ní àdúgbò náà. Òkú rẹ̀ ni wọ́n rí lẹ́yìn wákàtí díẹ̀ tí òjò ńlá kan ṣẹ̀ṣẹ̀ rọ̀ tán. Omi ńlá tó wà lẹ́yìn iléeṣẹ́ lagilagi náà ni àwọn èèyàn yabò ní kété tí òkìkí kàn pé wọ́n rí òkú ọmọkùnrin náà lórí omi ńlá yìí tó lé téńté. Gẹ́gẹ́ bí àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ṣe sọ, wọ́n ní wọ́n rí olóògbé náà kó tó di àkókò tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nínú iṣẹ́ lagilagi náà tó ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí lébìrà nínú ọgbà iléeṣẹ́ ọ̀hún tó jẹ́ ti olóṣèlú pàtàkì kan ní ìlú náà. Gbogbo àwọn èrò àdúgbò náà tí wọ́n lọ wo òkú ọkùnrin yìí ni wọ́n sọ pé ikú rẹ̀ jẹ́ kàyéfì sí àwọn pẹ̀lú bí wọn kò ṣe mọ ọ̀nà tó gbà dé ojú odò náà. Àwọn mìíràn sọ pé bí wọ́n ṣe ṣàdédé bá òkú rẹ̀ lójú omi náà jẹ́ nǹkan àbàmì tí ẹnìkankan kò tíì mọ̀. Lákòókò tí a fi ń kó ìròyìn yìí jọ, àwọn mọ̀lẹ́bí olóògbé yìí ti gbé e jáde láti ojú omi náà tí wọ́n sì ti sin sí ẹ̀gbẹ́ odò náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, alukoro àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Sunday Abutu sọ pé àwọn mọ̀lẹ́bí ọkùnrin náà ni wọ́n wá fi ọ̀rọ̀ náà tó àwọn létí. Alukoro ní àwọn ti yọ̀ǹda òkú ọkùnrin náà fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ láti sin nílànà ìbílẹ̀. Ó ṣèlérí pé ìwádìí ti bẹ̀rẹ̀ lórí iṣẹ́ náà. Taofik Sodiq ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.